wà oṣù tó ṣẹlẹ̀ yóò ní ṣẹlẹ̀ àwọn àmì ajẹ́ threat fún kidnapper kò nílé wọ bí. Bring back our checkpoint, army checking point. A kú dédé àsìkò yìí bí gbogbo tí ẹ ti ń wò wá. Ẹ jọ̀ọ́ ṣé kò máa tó àkókò báyìí kí everybody kó máa sọ nǹkan tí ó bá rí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ṣé orílẹ̀-èdè la wà yìí? Inú máa ń bí yín, ẹ̀yin tẹ́ ń ṣèjọba, ẹ lè ní wọ́n ń sọ̀rọ̀ òdì sí yín, wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ òdì sí orílẹ̀-èdè. Ṣùgbọ́n ìwà tí ẹ̀ ń wù, ìwà òdì ni. Ìwà tó lòdì sí ìfẹ́ Ọlọ́run gan-an. Ẹ dẹ̀ ti sọ orílẹ̀-èdè Nàìjíríà di ìlú tá a lè sọ wípé ìbínú Ọlọ́run ti dé sórí ẹ̀. Bó la ṣe fẹ́ bọ́ kúrò nínú ìbínú Ọlọ́run nígbà tí ẹ̀ṣẹ̀ pọ̀ tó báyìí? Ṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà torí ìwà tí ó ń jáde bẹ̀, ìròyìn tó ń jáde ń bẹ̀ àfi bí ìtọ̀gbà ẹranko. Àwọn kọ̀mẹ́díà nǹkan ṣe kinní kan gbà kan, wọ́n ní Nàìjíríà is a zoo. Tẹ́ bá dẹ̀ sọ pé zoo, gbogbo àwọn tó wà ń bẹ̀ pátápátá ni wọ́n fi wé ẹranko. Wọ́n tó attack àwọn Celestial Church kan ní Ọ̀wọ̀ nílùú Ondo ní Benin Ọ̀wọ̀ Expressway. Wọ́n dẹ̀ tún jí àwọn bíi 6 wọ́n jí wọn gbé lọ sí unknown destination anybody ò mọ̀. Ọlọ́run kó jọ̀ kó ṣàánú wa lórílẹ̀-èdè yìí. Gbogbo ohun tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí, àwọn òṣèlú orí burúkú, òṣèlú wèrè, òṣèlú àìnírònú, òṣèlú pé wọ́n ń ta ẹ̀jẹ̀ ọmọlàkejì sílẹ̀, wọ́n ríro yóò sì tún continue. Kò stop 2027 agenda anybody wọn. Pátápátá wọ́n á lọ síbẹ̀, wọ́n á bá wọn kẹ́dùn. Ṣé kò sí agbára fún àwọn security operatives wa mọ́? Yàtọ̀ sí kán arrest aráàlú. Àgàgà àwọn tó bá ń sọ̀rọ̀ tí wọ́n fi wípé ó ń disturb ìjọba allegedly. Ṣé kò sí agbára kankan mọ́? Àbí wọ́n sì fún láti tọpasẹ̀ àwọn terrorist? Ṣé ìjọba ò mọ̀ base àwọn people yìí? Tí wọ́n bá mọ̀, kí ni ṣe àwọn ológun? Ṣé Trump nìkan ló ní right láti bá wa strike wọn? Àti ṣe Trump àti Israel èwo lè wo báyìí? Wọ́n wá ń pariwo, ẹ̀yin ìjọba ò sọ̀rọ̀ lórí ẹ̀. Wọ́n fẹ́ islamize Nàìjíríà ni o, wọ́n fẹ́ sọ di ẹlẹ́sìn kan ni o. Nobody talks about this one. Kò sí àgbọ̀n kankan lọ́dọ̀ yín. Téèyàn bá dẹ̀ sọ̀rọ̀, wọ́n ní wọ́n ṣe àfojúdi síjọba. Agbára ń bẹ lọ́yìn, ẹ̀ ṣe gbogbo tẹ́ bá wà lágbára yín láti yọ àwọn èèyàn kúrò nínú ìbànújẹ́ ojoojúmọ́. Tó bá dẹ̀ jẹ́ wípé ẹ fẹ́ lo agbára lórí àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n rí, ẹ lo agbára yín. Kò sẹ́ni tọ́lọ́run ò lè mú, ẹni tí ò lè mú kò tíì dá. Nígbà wo la ní sọ̀rọ̀? Àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò tí ẹ lọ sí Ọ̀wọ̀ ní Oso community ní early morning service tí prayer tí wọ́n ń ṣe ní ìjọ Celestial yẹn, wọ́n dẹ̀ lọ jí wọn kó ń bẹ̀. Ìtẹ́dẹ̀ pé wọ́n ní wọ́n ń sọ ni pé ẹ ti gbogbo church. Now wọ́n accuse pé wọ́n ní wọ́n fẹ́ sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan. No reply, no response, nothing. Kì í ṣẹranko, aráàlú ń ṣẹranko. We need to know from you, we need to hear from you. Agbẹnusọ pọ̀ náà, but títẹ̀ ń gbẹnusọ lé lórí nǹkan tí ò káràlú ni. Lọ́wọ́ yìí, ẹni tó bá kàn ló mọ̀. Àwọn tí wọ́n jí gbé àtàwọn ẹbí wọn ni wọ́n mọ ibi tí wọ́n máa wà. Ṣé yìí stop òṣèlú l'Ondo? A bá wọn kẹ́dùn náà ni. Kò sí nǹkan tí ìjọba lè ṣe tàbí tí wọ́n ń ṣe láti mú ìdàgbàsókè bá ìlú tí kò bá sí security,
tírú eléyìí ń ṣẹlẹ̀ ṣé ẹ fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ you are doing nothing, ẹ ṣe nǹkan kan. Kán máa ta gàárì ní, kán máa fẹsẹ̀ gbá ẹ̀wà ní títì tí wọ́n sì ń pa àwọn èèyàn, jí àwọn èèyàn gbé báyìí. Excuse ẹ fail, excuse ma ẹ fail, all the arms of government ẹ fail, ẹ dẹ̀ ti disappoint àwọn aráàlú. Ó hard fún yín láti gbọ́. We are not accusing you, we are just telling you the truth, bitter truths. Ìròyìn ojoojúmọ́, ṣé politics ẹ̀mí àwọn èèyàn gbọ́dọ̀ máa ṣòfò nítorí politics àbí torí election? Ṣó normal ṣá kí àwọn ẹlẹ́sìn kan máa sọ pé káwọn ò fẹ́ rí àwọn ẹlẹ́sìn míì, ẹ̀dẹ̀ jẹ́ olórí ìjọba yẹn ní ìjọba ìbílẹ̀ ní ìjọba ìpínlẹ̀ ní ìjọba pátápátá lókè lọ́ọ̀ ní ilé ìgbìmọ̀ asòfin gbogbo ní. Àwárí àwọn tó wá lè ní ẹjẹ́ àkóra wa jọ lórí ọ̀rọ̀ yìí o, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Trump àti Israel nìkan ni wọ́n ràn wá lọ́wọ́, ríràn lọ́wọ́ tí wọ́n ràn wá lọ́wọ́ náà ní ìsìn ikú ti ń pa àwọn èèyàn jù. Bàbá wa ní ìbínú Ọlọ́run ń bọ̀, á nírọ̀ ni, ṣáà ti rí ni. This is unfortunate. Ẹ ti sọ Nàìjíríà di ìlú téèyàn gbọ́dọ̀ fi tọrọ. Yóò dá. Ṣé àwọn ọmọ tó ń bọ̀, ìran àwọn ọmọ tó ń bọ̀, kí l'assurance pé àwọn ọmọ tí yín náà tẹ̀ ń fi lé ẹsẹ̀ òṣèlú yìí wọ́n ní ṣe the same thing fún àwọn ọmọ tó ń bọ̀? Níbi tí ẹ̀mí èèyàn ò ti jọ àwọn tó ń ṣe alákòóso ibẹ̀ lójú. Ẹ̀yin ọmọ Yorùbá, oríṣiríṣi àwọn èèyàn náà ti wà ní àkàtà wa lágbègbè wa tá à ń bá gbé. Ẹ ní mọ̀ pé Fúlàní lẹlòmíì, ó gbọ́ Yorùbá jù yín lọ, ẹ jẹ́ á máa fura. Ẹlòmíì kì í dẹ̀ ṣe Fúlàní ṣùgbọ́n ara wọn ni, ẹ̀yà míì ni, kò ń ṣe Yorùbá. Ẹ jẹ́ ká máa fura sí àwọn tá à ń bá gbé. Ẹ jẹ́ ká máa wò pé irú àwọn èèyàn wo rèé. Ìgbà wo la fẹ́ bọ́lẹ̀ ní bus stop ìfẹ̀míṣòfò? A ti wọ mọ́tò yìí ti pẹ́ látàyè Jonathan, látàyè Ọbásanjọ́. Ṣó dájú wípé mọ́tò yìí máa dé bus stop ṣá? Ṣé n tó ṣẹlẹ̀ yìí ń sìn, ṣé wọ́n máa face láti gba àwọn èèyàn yẹn sílẹ̀? Dẹ̀ ṣojú àpá lè jọ ojú ara. Ẹ̀yin kan ń rẹ́rìn-ín, àwọn aráàlú ń sunkún. Ó yẹ kẹ́ ẹ restore life àwọn èèyàn padà. Ìbànújẹ́ ni wọ́n ń bá pàdé lára yín. Tẹ́yin bá ti jẹ tẹ́ ẹ bá ti mu. Àwọn tí wọ́n jí gbé l'Oǹdó ní Ọ̀wọ̀ tí wọ́n ń ṣe ìsìn lọ́wọ́ fúnra wọn, ṣé kò fi hàn ni pé lóòótọ́ lẹ fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan? Kí lẹ rò pé ẹ̀ ń kọ̀wé sí? Tó bá padà yá tí wọ́n bá lé ewúrẹ́, tó bá fi ara kan ògiri yóò pajúdà. Kí ni yóò padà dà? Yóò padà dìjà. Ṣó dìgbà tí ẹ̀mí bá ṣòfò? Mò ń sọ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ rí bi lọ, atakóró wọnú àdó lè kọ́ ọmọ ẹ̀wọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kó àwọn ọmọ yín lọ, ojú Ọlọ́run tóbi gbogbo. Ṣé country la wà yìí ni àbí zoo? Níbi tí wọ́n ti ń jiyàn gbé, tí wọ́n ti ń pa ènìyàn, tí wọ́n ti ń rèpù ìyá àgbàlagbà. Ẹ dẹ̀ wà lórí àga ń bẹ̀, ẹ dẹ̀ ń sọ̀rọ̀ election 2027. Ìjọba wa ó dá wa lójú pé ẹ lè sọ pé ẹ mọ base tó bá mú Trump mọ base tó strike. Ṣé ẹ láwọn agbófinró tí ẹ lè sọ fún yín wípé ọ̀tẹlẹ̀múyẹ́ làwọn o, àwọn wádìí àwọn ará bíbí ni wọ́n pọ̀ sí? Àbí bí kankan ni wọ́n ti ń jáde? Wọ́n á sọ fún yín. Ẹ ní ministries fún yẹn. Ministry Eranko, livestock, ìyẹn important ju ministry life àwọn èèyàn lọ. Tàbí ẹ lè dá ministry livestock sílẹ̀, but ẹ lè dá ministry tó máa rí sí security àwọn èèyàn
although ẹ ti ní plenty one but kí ni wọ́n ń ṣe àdẹ̀lẹ̀ bú àwọn náà nǹkan ìjà mélòó lẹ ní ni wọ́n ní tí wọ́n bá ní kí ló dé tí wọn ò fi dojú kọ àwọn pípù yìí ṣé ẹ mọ̀ wọ́n rí ni ṣé fámìlì yìí ni wọ́n ni báwo ni ẹ ṣe ń escape ṣé tẹ́ bá ti ṣiṣẹ́ bí wọn tó wọ́n kù láàrin Nàìjíríà ni ibo ni wọ́n escape sí. ẹ̀yin ọmọ Yorùbá mo tún padà sọ́dọ̀ yín ìpínlẹ̀ Ondo ìlú Yorùbá ni o kí lẹ rò pọ̀ yẹ kíjọba ṣe lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ kí ni solution àárí solution lọ́wọ́ ìjọba àárí àpẹẹrẹ pé wọ́n attempt allegedly ni tẹ́ bá ti attempt kò yọ àárí ó sì ń continue ẹ má jẹ́ ká sacrifice ẹ̀mí àwọn ènìyàn fún election 2027 ẹ jáde ẹ bá wa sọ̀rọ̀ ẹ sọ fún wa kí ló ń ṣẹlẹ̀ sáwọn tó ń sponsor wọn kí ni yóò ṣẹlẹ̀ sí wọn kí ni yóò ṣẹlẹ̀ sí Gumi ara ń fa àwọn èèyàn lórí ọ̀rọ̀ Gumi tó lẹ́nu tó ń direct ìjọba wọ́n ló pọ̀ ju táwa ń rò lọ àwọn èèyàn lẹ́yìn ní kábí léèrè ìlú tí terrorist bá ti ń survive tẹ́mi àwọn èèyàn bá ti ń ṣòfò tí ìṣe wípé wọ́n ń fi plane kidnap àwọn èèyàn tó sì jẹ́ mọ́tò náà ni tí wọ́n lè lé ambush fún wọn wọ́n ní ká béèrè lọ́wọ́ ìjọba abẹ ìyẹn ló jẹ́ kó ọmọ Nàìjíríà náà máa ronú pé ẹjẹ́ àbíyín léèrè níbo làwọn pípù yìí ti ń jáde níbo ni wọ́n ń wọ̀ bó ṣe ń lọ yìí ẹ fẹ́ ká sọ̀rọ̀ ṣùgbọ́n tí ń débi ẹ̀gún ti débi yú kọ́ ló ń jẹ́ kó yọ a máa sọ ẹ máa gbé wa ní tó bá wù yín ẹ máa fi wá ṣe ṣùgbọ́n kí ni yóò ṣẹlẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà tá a pè lẹ́yọ̀ kan ṣoṣo yìí tó bá ń lọ báyìí tẹ́yìn náà fẹ́ ṣe tẹ́ fẹ́ máa ṣolóṣèlú nínú ìlú wọ́n Nàìjíríà ṣé nítorí ọ̀rọ̀ orílẹ̀-èdè àti ọ̀rọ̀ ayé ẹ̀sìn wo àwọn tí wọ́n láwọn ń jà fọ́lọ́run lọ́nà òdì tí wọ́n ń gbẹ̀mí àwọn èèyàn ẹ̀ sì rí nǹkan kan ṣe sí àwọn ọ̀ràn tí wọ́n ń lé àlàáfíà jìnnà wọ́n sì ń darí orílẹ̀-èdè wọ́n dẹ̀ ń dàrú ìṣọ̀kan wọ́n ti mú kúrò ń bẹ̀ ẹ sì ń pariwo wọ́n Nàìjíríà tá là ń tàn kí ló ń ṣe wá ìran tó fẹ́ràn àti pààyàn fẹ̀mí ṣòfò jíyàn gbé lẹ́ ń pè wá ní wọ́n Nàìjíríà kí ló dé tẹ̀yin gómìnà àtẹ̀yin ọba yìí dákẹ́jẹ́ ṣóṣèlú náà ni ọba mi ò fẹ́ kán yọ òun kò lè sọ̀rọ̀ gómìnà mi fẹ́ padà wọlé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀mí àwọn yẹn sì ń bọ́ lọ àwọn gómìnà ń gba security vote síbẹ̀ ìtàjẹ̀sílẹ̀ ò dúró security vote owó tí ìṣòwò kékeré normally ó yẹ kán pín dọ́dọ̀ àwọn ọba ibi tí baálẹ̀ bá wà èyí tí ọba wa ti kí ọ àdúgbò ẹ̀ problem ti ẹ̀ nìyẹn bó bá jọ náà ìbílẹ̀ ló mọ̀ láyé àtijọ́ wọn bàbá wa wọn ò lè ṣàdédé wọnú oko wọn anyhow débi pé wọ́n máa gborí ilẹ̀ wọ́n máa fi màálù jókòó àwọn pípù yìí máa kọ̀wé pé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ máa wá wọ́n dẹ̀ máa lọ kò dẹ̀ sí tó máa ṣẹlẹ̀ lọ́jọ́ tán láwọn ń bọ̀ ẹ wá láràlú ò ní máa fura pé nǹkan kan kíní kan èkúrò tí ń tẹ̀yìn ní fáńfà àbí nǹkan à ń sun ẹkún fún orílẹ̀-èdè Nàìjíríà ẹni ká máa gbàdúrà fún ṣé ni àdúrà ni ẹ̀yin tí ẹni ká máa gbàdúrà fún orílẹ̀-èdè Nàìjíríà torí pé ẹ ti bà ayé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ẹ ti lù ní pọ́npọ́ nítorí insecurity ẹ sọ fún wa ìgbà wo ló máa stop ká ní sùúrù náà ni ẹni tẹ́ ẹni kó ní sùúrù tó jẹ́ pé bọ́yọ̀ òun ló kàn kò sẹ́ni tó mọ̀ ṣé torí pé ẹ kì í ṣe victim kò kàn yín àbí kò lè kàn yín ó dá yín lójú àwọn wo ló ń negotiate pẹ̀lú àwọn people yìí
níbo ni wọ́n ti rówó tí wọ́n ń ná? Wọ́n láwọn kan ló sponsor wọn, àwọn yẹn dẹ̀ ju orílẹ̀-èdè lọ. Bó bá jẹ́ international kíní ẹ̀ẹ́dẹ̀ pariwo síta, ẹ̀ẹ́dẹ̀ sọ̀rọ̀, aráàlú dẹ̀ ń gbọ́ wùrùnwùrùn, ṣùgbọ́n ẹ̀ ní fèsì. Ṣẹlẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ ni. Ọmọ Yorùbá, ẹ gba ilẹ̀ yín kalẹ̀ o, ẹ gba ìran yín kalẹ̀ o, ní ìmọ̀nà tá a fẹ́ gbégbá o. Eléyìí ń pọ̀ jù. Ìtò ń ṣẹlẹ̀ l'Oǹdó, tó ṣẹlẹ̀ ní Kwara, tó ṣẹlẹ̀ l'Ọ́yọ́, wọ́n dẹ̀ ń fi ẹ̀mí ṣòfò lọ. Àdèdákẹ́ wẹ̀lú, àdèwọ́n náà àbáyọ. Kábíyèsí Olódùmarè. Wọ́n ti ń pọba nípakúpa. Mélòó mélòó láráàlú? Àwọn ọba tí wọ́n fẹ́ máa pa yìí, tí plan wọn bẹ́ẹ̀ ṣe sọ, bẹ́ẹ̀ ṣe fi ẹ̀sìn gbalẹ̀ Haúsá, tí wọ́n install emir, tí wọ́n bá install emir, tí wọ́n kó security sí àwọn terrorist ẹgbẹ́ wọn sí ìlú yẹn ó da ọ̀rọ̀ ẹ̀ kù ń bẹ̀ fún wọn ni. Ṣó dìgbà yẹn? Ẹ já béèrè lọ́wọ́ ìjọba o. Gbà wo lẹ fẹ́ gbà wá kalẹ̀? Kò sẹ́ni tó sọ pé ẹ mọ̀ sí. Allegedly àwọn kan láwọn kan wà nínú ìjọba tán mọ̀ sí, àwọn kan láwọn kan wà níbi kan wọ́n mọ̀ sí. US release orúkọ bíi 9 kan ní last week. Kí ló fẹ́ ṣẹlẹ̀ sí wọn? Wọn ní fún wọn físà mọ́ àti kí tán ni. Ṣé bá ṣe jókòó tá a máa wò rè? Ṣé bí Trump ò bàbá orílẹ̀-èdè yìí ṣèjọba tiwọn, a lè dá ṣe nítorí òṣèlú náà? Ẹ̀mí àwọn èèyàn ń bọ̀ lọ. Àwọn àtọ̀húnrìn wá yìí tí wọ́n so wá pọ̀, tí wọ́n ṣègbéyàwó àpàpàǹdodo fún wa, wọ́n sì wá ń fi ẹ̀mí wá, wọ́n sọ di ẹ̀mí ikú. Bàbá wa olórí orílẹ̀-èdè yìí, Ọlọ́run á bá yín ṣe. Ẹ̀yin ló kù kẹ́ ẹ ṣe fúnra yín. Torí pé ẹni tí ò sí lórí ìjọba mọ nǹkan tó tó àti nǹkan tó yẹ, ẹ̀yin náà dẹ̀ mọ̀. A mọ̀ pé ẹ̀ kì í ṣẹni tó ń bẹ̀rù. Àbí wọn ò sọ fún yín tó ń lọ ni lórí àwọn terrorist? Ẹ̀ka pépà. Báwo ló ṣe ń rí lára yín? Àmọ̀rú èèyàn tẹ́ ẹ jẹ́ pé alákíkanjú ni ẹ̀ ṣe èèyàn rádaràda. Tó bá fẹ́ kọjá agbára yín, ẹ jẹ́ káràlú mọ̀, ẹ̀yin ni wọ́n máa tọ́ka sí, torí pé bóyá bá bú ẹtù orí arò awó. Ó ṣe ṣe kọjá àwọn tó sọ̀rọ̀ àdín ni wọ́n ń ṣe gbogbo wàhálà yìí, kẹ́ ẹ má bàa rí ìjọba yín ṣe. Ẹ jẹ́ káràlú tètè mọ̀. Ṣé ẹ bá bẹ̀rù ikú, á kú. Bá bẹ̀rù ikú, ọ̀run là ń lọ. Kò sẹ́ni tí ó lò ṣẹ́jú kan lórí ìṣẹ́jú ẹ̀ nínú ayé. Wọ́n ti jí wọn kó l'Oǹdó ní Ọ̀ṣọ́ community. Níbo ni wọ́n gbé wọn lọ? Ta ni yóò gbà wọ́n lẹ̀? Kí ló máa stop ilé yìí? Ọjọ́ wo ló máa stop? Ṣéun Agboola lórúkọ tèmi. Ṣé orílẹ̀-èdè la wà? Níbo ni Nàìjíríà wà gan? Ẹ lè sọ pé a pe Nàìjíríà ní zoo. A pè bẹ́ẹ̀ nítorí ìwà ẹranko lẹ ìwà táwọn tó ń jiyàn gbé ń wù. Kò sì sẹ́ni tó dá wọn lọ́wọ́ kọ́. Ẹ ṣì bẹ́ẹ̀ ṣe ń wò wá.